ẹ kú dédé àsìkò gbogbo ẹ̀yin èèyàn wa níbikíbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa. Ọdẹ òdùn bí lágbára Ọlọ́run ọdẹ gbogbo wa lá máa dùn. Níta tó mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ni pé tẹ́ ẹ gbàgbé nípa ọ̀rọ̀ Abudulrahaman ìyẹn nílùú Ìlọrin. Àfà Abudulrahaman tó pọ̀ ọmọbìnrin kan níjọ́sí tán porúkọ rẹ̀ ní Afusat. Ẹ wo sẹ́mi pé ọ̀rọ̀ ńlágbára ń gbà yẹn tó jẹ́ pé wọ́n padà wá gbé Abudulrahaman nílùú Ìlọrin ní kóòtù Ìlọrin tẹ́nà gbé lọ sí Àbújá. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó jálulẹ̀ ní kóòtù lẹ́ni o, ẹ tó wá lọ gbọ́ àṣírí tó jáde nípa ọ̀rọ̀ Abudulrahaman àti Afusat. Ẹ wo ẹ má jẹun gbà yín lákòókò, ẹ wá lọ gbọ́ fọ́nrán bó ṣe lọ. ẹ̀yin èèyàn ṣé ẹ̀ẹ̀kan tí ẹ ti gbàgbé ọ̀rọ̀ àfà Abudulrahaman tó pa Afusat gọ́ngọ́ sọ nílé ẹjọ́ lónìí. Ẹ wo adájọ́ Christiana Ajayi ó ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹjọ́ o. Kódà ẹ wá gbogbo ẹ̀rí bàǹtàbàǹtà tí wọ́n kó lẹ̀ nílé ẹjọ́ lónìí o. Bàbá Afusat ó ń sọ̀rọ̀ ó dé level kan bàbá yẹn kàn ẹkún. Ó lágbára o, àwọn ọmọ wa ò ní sì rìn o. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan ní ilé ẹjọ́ high court nílùú Ìlọrin lónìí? Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Àkójọpọ̀ náà ni o láti iléeṣẹ́ Àràbà tẹlifíṣàn. Ọ̀rọ̀ dojú ẹ o. Now president tó jáde ń jò ní tí wọ́n lù tí gbogbo ojú ẹ̀ wú tí gbogbo ara ẹ̀ tó ṣàṣìn egbò, ó mọ̀ tó ti ń sọ nǹkan míì báyìí. Ó ti jáde ó ti ń bẹ̀bẹ̀ o. Ó ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ òun kò jẹ́ o. Ó nírọ́ lòun pa mọ́ ọmọ ààrẹ ìyẹn Ṣèyí Tinubu. Ó nírọ́ lòun pa o pé wọ́n kidnap òun, wọ́n mú lọ sí NTA kó mọ sọ tí kó under duress gbogbo ẹ̀. Ó nírọ́ ni o. ààrẹ àná ní Nàìjíríà Goodluck Ebele Jonathan ó mọ̀ ló sọ̀rọ̀. Ó níṣẹ́ rí ó ní ibi tí Nàìjíríà ń lọ yìí bí ìgbà téèyàn bá lọ oko òparun bẹ́ẹ̀ ló ṣe fẹ́ jẹ́ o. Ó ní Nàìjíríà ó ti fẹ́ di one party country. Ó ló léwu. Ó ní anarchy ń bọ̀ rèé. Ó ní tẹ́ bá wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èèyàn ẹ rí i pé gbogbo àwọn gọ́vnà, gbogbo àwọn senator, gbogbo àwọn house of rep, gbogbo wọn ni wọ́n ń pọ̀ọ̀tì láti inú PDP, láti inú Labour Party, láti inú NNPP gbogbo wọn sá ń pọ̀ọ̀tì sí APC. Kódà àwọn kankan tiẹ̀ ti fẹ̀sùn kàn àwọn APC pé owó lẹ̀ fi ń ra àwọn èèyàn ìmọ̀ra yín torí 2027 ní gbogbo tẹ̀ ń ṣe yìí. Ó lágbára o, eléyìí ó lágbára gan ni. Kódà kì í tún wá ṣèròyìn lásán, ìròyìn ayọ̀ ni o. Ẹ wá wọ ọmọ Yorùbá, ọmọ ọkọ Yorùbá leléyìí o. Ó break world record. Tẹ bá ń gbọ́ ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní gbogbo àgbáyé, ta ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀? Mò ń sọ̀rọ̀ nípa Olúwatóbi Oyinlọ́lá. Kí ni Olúwatóbi Oyinlọ́lá kí ló ṣe tó fi di pé òun lọmọ tí wọ́n ń sọ ní gbogbo ayé lọ́wọ́ báyìí? Ohun tó ṣẹlẹ̀ gangan rèé o lónìí ní ilé ẹjọ́ gíga ìyẹn high court nílùú Ìlọrin. Bẹ́ẹ̀ bá gbàgbé ó ti tó bí ọjọ́ bíi mẹ́ta kan tí ẹjọ́ yìí tó ti ń lọ nílé ẹjọ́. Ṣùgbọ́n lónìí níwájú adájọ́ Christiana Ajayi ti ilé ẹjọ́ gíga tìlú Ìlọrin ó ní ẹjọ́ tẹ̀síwájú lónìí tí adájọ́ sì fún àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́rìí mẹ́rin. Wọ́n ní nínú àwọn ẹlẹ́rìí torí tẹ́lẹ̀ wọ́n ti ní àwọn olùpẹ̀jọ́, wọ́n ní àwọn ẹlẹ́rìí mẹ́rìndínlógún ìyẹn 16 òun làwọn ní. Ṣùgbọ́n adájọ́ fún mẹ́rin lára àwọn ẹlẹ́rìí lónìí pé kí wọ́n wá sọ ohun tí ojú wọn rí àti àwọn ẹ̀rí tí wọ́n ní lọ́wọ́ kí wọ́n kó wá. Ara àwọn ẹlẹ́rìí tó wá sílé ẹjọ́ lónìí tí ilé ẹjọ́ sì fààyè gbà pé kí wọ́n wá sọ tẹnu wọn lórí ohun tí wọ́n mọ̀ lórí ọ̀rọ̀ àfà Abudulrahaman. Ẹ wo ẹni tó jẹ́ kódà kọmíṣánná fún ètò ìdájọ́ nílùú Ìlọrin ìyẹn tìpínlẹ̀ Kwara, àwọn gangan ni wọ́n síwájú ikọ̀ agbẹjọ́rò tìjọba toríṣiríṣi àwọn agbẹjọ́rò tí wọ́n sì wà ńbẹ̀ lónìí. Ṣùgbọ́n ara àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́rìí ni SP Yusuf ọlọ́pàá ni. Òun ló kọ́kọ́ jáde tó sọ̀rọ̀ tó ṣàlàyé oríṣiríṣi bí àwọn ṣe mú Abudulrahaman, oríṣiríṣi àwọn nǹkan tí àwọn gbà lọ́wọ́ Abudulrahaman, báwọn ṣe gba yẹtí, báwọn ṣe rí ara èèyàn, báwọn ṣe rí ketí ẹ̀jẹ̀ wà nínú ẹ̀, tábìlì yẹn tébù tí wọ́n ti ń kun èèyàn, àdá, àáké àti oògùn abẹnugọ̀ngọ̀ wọn láwọn gbà. Kódà wọ́n ní olúgbòhùn ń bẹnu àwọn nǹkan táwọn gbà lọ́wọ́
Abudulrahaman. Bákan náà wọ́n ní àkáǹtì oògùn tí wọ́n fi ń jó oògùn pé àkáǹtì ọ̀hún tóbi, wọ́n rí oríṣiríṣi àwọn oògùn lóríṣiríṣi ní bẹ́ẹ̀nù àkáǹtì. Wọ́n ní gbogbo tí àwọn gbà lọ́wọ́ ẹ̀ nìyẹn tí wọ́n sì kólẹ̀ níwájú adájọ́ Christiana Ajayi ti ilé ẹjọ́ High Court nílùú Ìlọrin. Bákan náà ni ẹlòmíín náà ló tún jáde o lára àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́rìí tí wọ́n wá ṣe ẹlẹ́rìí fún àwọn olùpẹ̀jọ́. Ẹ̀yìn ẹ̀ náà tún jáde, ó ṣàlàyé oríṣiríṣi nǹkan tí àwọn gbà. Ìyẹn Inspector Mohammed ó ní ìgbà ara àwọn nǹkan táwọn gbà lọ́wọ́ àwọn èèyàn tí àwọn mú wọ̀nyí, ó ní àwọn gbà ẹ̀yà ara èèyàn ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì àwọn rí gbà lọ́wọ́ wọn, àwọn ká mọ́ wọn lọ́wọ́. Bákan náà yẹtí etí obìnrin wọn làwọn gbà, ẹ̀jẹ̀ àti oríṣiríṣi àwọn nǹkan wọ́n ṣàka gbogbo ẹ̀ lẹ̀ wọ́n làwọn gbà. Bákan náà ẹnì kẹta tí í ṣe bàbá Afusat náà jáde, ó ṣàlàyé bí Afusat ṣe rìnrìn bó ṣe di pé àwọn ò rí. Ẹni tó wá jẹ́ ọ̀rẹ́ Afusat tí wọ́n jọ wà níbi ìsọmọlórúkọ lọ́jọ́ tí Afusat ò lè jókòó tí wọ́n so oúnjẹ tán tí Afusat ò lè jókòó mọ́, tó sáré dìde girigiri tó lọ bá Rahman, ó ṣàlàyé kódà táwọn kan ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rù pé jẹun sóò wá ní jẹun ni, tí ò sáà dá wọn lóhùn mọ́ tó fi di pé ó lọ, tó fi jẹ́ pé lílo ẹ̀ làwọn rí, àwọn ò rábọ̀. Gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀. Ìgbà tí bàbá Afusat sọ̀rọ̀, bàbá kán ẹkún. Béèyàn bá jorí alábàáhùn lónìí, orí èèyàn ó wú o, torí àánú àwọn èèyàn ó ṣe bàbá ọ̀hún. Wọ́n ṣàlàyé lóríṣiríṣi bí gbogbo nǹkan ṣe ṣẹlẹ̀ àti oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn yẹn. Ìgbẹ́jọ́ ti wá bẹ̀rẹ̀ ní pẹrẹu. Wọ́n tó ti sún ẹjọ́ náà sí Monday tó ń bọ̀, ní Monday táwọn ìwájú ọ̀sẹ̀ tá a máa mú ò ní ìdájọ́ ìgbẹ́jọ́ yóò tó tẹ̀síwájú nílé ẹjọ́ High Court Ìlọrin. Ṣùgbọ́n bí ó ṣe ṣẹlẹ̀ lónìí ní ìlú Ìlọrin ò nìyẹn. Ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ ẹ mọ kọ́mẹ̀ǹtì kí lẹ̀yin rí ṣètò ìgbẹ́jọ́ yìí àti ètò ìdájọ́ yìí bó ṣe ń lọ. Ojú tẹ́yin bá fi ń wò, ìgbàgbọ́ yín nínú ètò ìdájọ́, ẹ mọ kọ́mẹ̀ǹtì sábẹ́ fídíò, kẹ́sì mọ́ bá wa share pẹ̀lú àwọn èèyàn míì káwọn náà lè mọ bí ọ̀rọ̀ ṣe ń lọ o. Lágbára Ọlọ́run àtẹ̀yìn àtàwa àní sìrìn. Ẹ wo àkójọpọ̀ náà ni láti iléeṣẹ́ Àràbà tẹlifíṣàn. Ẹ wo ìròyìn míì tó ń bẹ ń bì, ó bírèkì rẹ́kọ̀dù o, ó ti bírèkì rẹ́kọ̀dù gbogbo ayé o. Kí ló ṣe o? Wọ́n ló develop GPS device. Wọ́n wá ní GPS device tó develop yìí wípé ó ní the smallest one. Kódà àwọn Guinness Book of Records wọ́n ti recognize yẹ. Bẹ́ẹ̀ ni orúkọ rẹ̀ ti wọ̀wé ìtàn báyìí ní gbogbo ayé. Ẹni tá a sì ń sọ yìí, ọmọ Yorùbá ni o, ọmọ wa ni o, ọmọ wa lọ́lọ́run gbéga o. Ó break record ní gbogbo ayé. Ṣe nígbà tí mò ń wo profile ẹ̀, mo rí pé tó máa ń sọ pé gúrù ni, gúrù lèèyàn, gúrù gbáà ni alàgbà yìí o, ní tech kí ni wọ́n ń pè industry. Gúrù ni, ó ti ṣe takuntakun, ó ti làlùyọ. Ẹ bá tẹ̀yin gan bá wo profile ẹ̀, tẹ́ bá ráwọn tó ti pa, ẹ mọ̀ wípé ọmọ tó ṣe é yan gan, ẹni eléyìí ọmọ wa tó ṣe é yan gan ni. Ó sì ti kó oríire báwa Yorùbá. Eléyìí wá jẹ́ kó jẹ́ àwòkọ́ṣe fún gbogbo àwọn ọ̀dọ́. Àwòkọ́ṣe ńlá ló yẹ kí ti Oyinlọlá yìí kó jẹ́ fún gbogbo àwọn ọ̀dọ́. In tó yẹ ká mọ̀ irú tó yẹ ká mọ̀ lé ká mọ̀ ṣàwòkọ́ṣe rẹ̀, kì í ṣe ká mọ̀ ṣe fẹ́ ṣe lu jìbìtì, ṣe yahoo. No, ṣe bí èèyàn kan lélẹ̀ tó break record, tó yìnbó ń celebrate, tí pupa ń celebrate, tí dúdú ń celebrate. Ta ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀? Olúwatóbi Oyinlọlá. Ó ti break record o. Guinness Book of Records wọ́n ti recognize ẹ̀. Wọ́n ní gbogbo ayé o, GPS the smallest one tí wọ́n ṣe tó dẹ̀ jẹ́ pé wà effective gan. Wọ́n ní Olúwatóbi Oyinlọlá òun ló dán wò. Ibikíbi tẹ́yin náà bá wà, ẹ má bá ń pàtẹ́wọ́ fún. Ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ọmọ ọkọ Yorùbá lélẹ́yìí. Irú tẹ́mi kan tiẹ̀ fẹ́ mọ́ gbọ́ tí mo fẹ́ mọ́ gbọ́ nù. Ẹ wo kò tí ì wà á tán bẹ́ẹ̀. Àkójọpọ̀ náà lẹ ṣì ń tẹ́tí sí jàre láti iléeṣẹ́ Àràbà tẹlifíṣàn. Ẹ̀yin èèyàn, ẹ máa share fídíò yìí pẹ̀lú gbogbo àwọn èèyàn wa káwọn náà lè lórí ọ̀fẹ́ kí wọ́n mọ tí ń lọ láyé. Èèyàn gbọ́dọ̀ mọ tí ń lọ láyé. Bí èèyàn bá kàn wà láyé tí ò mọ tí ń lọ láyé, ọlọ́mọdé èèyàn ó dòkú. Ẹ wo eléyìí tún lágbára o. Ṣùgbọ́n àrí àná Goodluck Jonathan òun ló mọ̀ sọ̀rọ̀.
ó ń sọ̀rọ̀ ó ní ibi tí ọ̀rọ̀ Nàìjíríà ń lọ yìí ó kó parun pátápátá, anarchy, confusion. Ó ṣàṣọgbọ́ àwọn òyìnbó yẹn, ẹ máa gbọ́ o bó ṣe sọ òyìnbó yẹn rèé o, bó ṣe sọ òyìnbó yẹn rèé o. Ó ní defections, one party state will suffocate Nigerians, lead to anarchy. Ààrẹ Jonathan, ṣé Nàìjíríà ò ti suffocate tẹ́lẹ̀? Kọ́lọ́n kó ṣàánú wa jàre. Nàìjíríà ti suffocate tẹ́lẹ̀, Nàìjíríà ń jìyà tẹ́lẹ̀, ebi ń pa àwọn ọmọ Nàìjíríà. Ó ní sọ gbogbo tí wọ́n wá ń ṣe yìí, gbogbo wọn ń bọ́ sínú APC pé ọ̀rọ̀ ìlú yìí ó ti dójú ẹ̀ o. Oríṣiríṣi ọ̀rọ̀ sí làwọn èèyàn ti sọ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ torí 2027 ni. Èyí tó ṣe fún wọn gan wọn àti ìrìyànjú, wọ́n ti ń du 2027. Ẹni tí ò ní dọ̀la tó ń dá ọ̀tún la. Ṣé bọ́lọ́run ló lẹ̀mí gbogbo wa? Ṣùgbọ́n ká má gbàgbé pé ebi ń para àlù. Ààrẹ Jonathan ló sọ̀rọ̀ o. Ó ní Nàìjíríà ti ń lo oko ìparun pátápátá o. Oko ìparun tí ò ti ní bọ̀ òun ní lọ yìí o, pé gbogbo wọn ti ń rọ sínú APC. Ẹ̀yin èèyàn ẹ máa kọ́mẹ̀ntì jàre. Àràbà tẹlifíṣàn ẹ máa share pẹ̀lú àwọn èèyàn wa. Ẹ wo ìròyìn míì tún bẹ́ẹ̀ bí eléyìí gan kọ́ńbọ̀kì ni o, kọ́ńbọ̀kì lélẹ̀. Kí ló tún ṣe? Ó ní ó lé èèyàn kan ló kó rọ́ṣùn nínú tóun ò mọ̀ pé rọ́ ló ń pa fóun o. Ó pè èèyàn kan ní Ládọjà, Olúṣọlá Ládọjà. Ó ní òun gangan ló sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn fóun wípé irọ́ ni o, pé wọ́n kidnap òun, pé wọ́n fẹ́ fún òun ní 100 million, pé irọ́ ni o, pé kíní. Ẹ̀yin èèyàn, mo fẹ́ ká jọ fọpọlọ gbé ọ̀rọ̀ yìí o. Kéèyàn tó lè jáde publicly kó tó máa sọ gbogbo orú ọ̀rọ̀ tó sọ in the first place, tó ní wọ́n náà gbogbo ojú ẹ̀wú, táà náà sì rí pé gbogbo ojú ẹ̀wú, gbogbo ebò ń bẹ lára ẹ̀, kò jọ pé òkòjọ kan ló wà, tó wá dòní tó wá ń jáde tó ní kò tún rí bẹ́ẹ̀ mọ́, pé èèyàn kan ló convince, pé èèyàn kan ló fún òun nírọ́. Tó wá kàn jẹ́ pé tí ò kàwé, tí ò mọ consequences nǹkan tí òun ṣe, ṣe mọ̀ pé kò dá kan mọ̀ ni. Ṣùgbọ́n ẹni tó kàwé tó dẹ̀ mọ tí wọ́n ń pè lófin, ṣùgbọ́n ó ní kò rí bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ ẹ mọ kọ́mẹ̀ntì sábẹ́ fídíò yìí. Ó apologize sí Ṣèyí Tinubu o. Ó ní kó jọ kó dáríjì òun o, pé gbogbo ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀, pé rọ́ ló ń pa o, ó ń kó gbogbo ọ̀rọ̀ yẹn jẹ o. Olúṣọlá Ládọjà òun ló sọ gbogbo ọ̀rọ̀ yẹn fóun láì mọ̀ pé ó fẹ́ gbapò mọ́ òun lọ́wọ́ ni, pé kódà òun ò tó fojú kan Ṣèyí rí, Ṣèyí ò débi tí òun wà. Ẹ̀yin náà ẹ máa wọ, ṣé èsì pé nǹkan kan ti ṣẹlẹ̀ lábẹ́nú tí pọ́wọ́ ti kan ọwọ́, àbí kílẹ̀ rò? Gbogbo tó bá jẹ́ èrò ọkàn ẹ̀yin èèyàn, ẹ máa kọ́mẹ̀ntì sábẹ́ fídíò yìí. Mo fẹ́ máa mọ èrò ọkàn yín, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ mi èrò ọkàn yín, ẹ ṣe ń jàre ẹ̀yin èèyàn wa. Àràbà tẹlifíṣàn náà ni àkójọpọ̀ náà sì ni ẹ̀ ń tẹ́tí sí. Ẹ wo kò ì tán, ẹ jẹ́ n tó fún yín lẹ́yọ̀ kan yìí sí ìkan tó lélẹ́yìí. Lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ti padà tú Very Dark Man, wọ́n tú u lẹ̀ o. Wọ́n ti fi Very Dark Man, wọ́n ti fi í lẹ̀ o. Ó ti wà nílé ẹ̀ báyìí o. Kódà pẹ̀lú fọ́nrán tá a rí, a kọ̀ǹfàmù ẹ̀. Bákan náà ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ fi ìròyìn yẹn sórí ẹ̀rọ ayélujára ó ní alàgbà Ọmọyẹlé Sowore tó ní wọ́n ti fi í lẹ̀. Kò pẹ́ ẹ̀ náà ni ẹni tó jẹ́ lọ́ọ̀yà ẹ̀, ìyẹn Dèjì Adéyanjú, tó náà kọ̀ǹfàmù ọ̀rọ̀ yẹn, tá a sì rí fídíò mi tí wọ́n ti Dèjì tí wọ́n ti wà nú mọ́tò. Kódà Very Dark Man tó ń sọ̀rọ̀ wípé ṣẹ́ni tí ò lówó lọ́wọ́ wọ́n máa ń fi ẹ̀sùn pé èèyàn lọ́ndà owó, ṣé wọ́n máa ń fi kanrú èèyàn bẹ́ẹ̀ ni. Ó sáà sọ̀rọ̀, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí gbogbo èèyàn olólùfẹ́ Very Dark Man wọ́n ti Very Dark Man lẹ̀, ó ti wà nílé ẹ̀ báyìí. Àwọn ìyẹn ni mo ní kí n mú wá fẹ́yìn èèyàn wa, gẹ́gẹ́ bí a ti máa ń fi ń tó ẹ̀yìn èèyàn wa létí wípé a ní jẹ́ kójú yín ó fọ́, bẹ́ẹ̀ la sì ní jẹ́ kí etí yín ó di sí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ilẹ̀ wa, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní dàrú, ọ̀dẹ̀dẹ̀ tí ẹnì kọ̀ọ̀kan wa náà sì rè kò ní bàjẹ́. Lágbára Ọlọ́run ibi tá a rí wọn rè fún tòní. Bó bá tún dọ̀la kọ́lọ́n kó tún sọ wá jọ̀la lọ, a tún gbìyànjú láti mọ̀ fún yín ní àwọn latest update mi tá a bá tún rí. Àkójọpọ̀ náà ni o, àkójọpọ̀ ni. Ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa, ibi tá a fi àdàgbà ètò sọlẹ̀ sí lónìí nìyí nípa ọ̀rọ̀ Alfa Abudulrahaman àti Afusat tó ń lọ ní kóòtù. Bó bá tún ṣe ń lọ àtúnjẹ́ kí a gbọ́. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò, ẹ subscribe sórí ètò wa kẹ́yìn náà lè máa jàǹfààní bàbá tó ṣe é mú fúnra wa fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá. Ó ní kinní kan bí aago bẹ́ẹ̀ tẹ́yìn lẹ́yìn bò pé ní notification bell, kẹ́ ẹ mọ́wọ́ tẹ kinní aago kẹ́yìn náà lè jàǹfààní bàbá tó ṣe é mú fúnra wa. Ẹ share fọ́nrán kó kan gbogbo àwọn tẹ́ẹ̀tì mọ̀ kó kàn lára. Ẹ wo
níbi tí a rí ọ̀rọ̀ ọ̀hún mọ̀ rèé o ire lójú owó rí ire lójú ọwọ́ lárí o ire lójú gbogbo wa máa rí o ó dìgbà ire.